bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún ni kò sì máa ṣọdún re bọ́dún bá ti dé o ọlọ́dún mọ́dún ni kò sì máa ṣọdún re lọ́dún orógbó orógbó àgbò lọ́dún obì obì àbàtẹ ìwòyí àmọ́dún tówó tọmọ tó pọ̀ kò sì máa ṣọdún re bọ́dún bá ti dé o ọlọ́dún mọ́dún ni kò sì máa ṣọdún re. Yekin Ahmed Bámidélé o Olúwarótìmí Owólabí Àdìó ọmọ Sàrùmí ọmọ Àdìó náà ni mò ń ké sí o gbé àrùn lẹ òdìdé ọmọ ají sọ̀rọ̀ ọmọ ají lálẹ́ ìsọ́ ọmọ ají fọjọ́ gbogbo dára bí ègbìn ọmọ abìdí ẹ̀sìn bátakùn bátakùn ọmọ abìdí ẹ̀sìn bátakùn bátakùn o níbo ni kí n kọ̀ díẹ̀ sí mi sí níyìn ni lọ́hùn ni ọmọ Sàrùmí níbo ni kí n kọ̀ díẹ̀ sí mi sí níyìn ni lọ́hùn ni Ahmed Bámidélé Olúrótìmí gbé àlẹ́ òdìdí òní ní sọjọ́bí rẹ̀ gangan. Inú ilé ló bá wà ní owó dé ẹ̀yìnkùlé ló bá wà ní owó kọ́kọ́ lé yẹ̀wù ló bá wọ̀ ó bá dákun kó wọ̀ dẹ̀dẹ̀ òní ní sọjọ́bí rẹ̀ gangan ni làwọn àbúrò rẹ̀ ṣe ní pé bí ológun ẹrú o Ibrahim àtàjàrà ní ìpè bí ọlọ́gbọ̀n ìwọ̀fà Ibrahim ní dákun bá kẹ̀gbọ́n mi tí sọjọ́ bí lónìí ni ó ní kẹ́ ẹ lékún nínú owó Ibrahim ní kẹ́ ẹ lékún nínú ọlá ó ní kẹ́ ẹ gbọ́ òun lékún nínú àìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́n bá ní Àjàrà wá ní kíyìn lógún Àjàrà ní kíyìn lọ́gbọ̀n ó ní bẹ́ẹ̀ bá ti pẹ́ nílé ayé tó ojú yóò ní ríbi ní wọ́n ń gbé sọnù nílé ayé bí ó ṣe kú ìdààmú àrùn ni ó ní kẹ́ ẹ mọ́ lékún nínú owó nínú ọlá àìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ ni ìyá alálùbáríkà ní kínkín dáadáa wọ́n ní ẹ̀kú ọdún àṣeyíṣà mọ́dún o Olúwarótìmí Owólabí Àdìó tí ṣọjọ́ bí lónìí Ahmed Bámidélé mọ́ ọgbọ́n wíníwìnà ọ̀rọ̀ lẹ́nu mi Yekin Ahmed ó ti ṣe tọdún ọdún èyí tán ohun gbogbo wa a ó jọ ṣe tẹ̀mí ìtòwó tọmọ lọ́wọ́n bá ní mo pé kó o gbọ́ bí olúgbógbó ti ń gbọ́ o kó o gbọ́ bí olúgbógbó ti rí gbò kó o fọwọ́ pawú kó o fèrègì ìjòbì bó o bá ti wáhùn kó dàgbà tó nílé ayé o ò ní ìdààmú o ò ní ìṣe lọlé Elédùmarè ọba tó dá ọ wálé ayé àwọn ẹbí aláyọ̀ lọ́nìí mọ́ kí ọ wọ́n ní okú ọdún o ọmọ ají sọ̀rọ̀ ọmọ ají lálẹ́ ìsọ́ tí sọjọ́ òbí lónìí. Yekin Ahmed wà gbọ́ bí olúgbógbó ti ń gbọ́ o wà gbọ́ bí olúgbógbó ti rí gbò wà fọ́pọ̀ wà fèrègì ìjọbi lọ́wọ́n bá ní. Olúwarótìmí Owólabí Àdìó mo wá ṣe tán mo fẹ́ mọ̀ relé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan torí Ibrahim àti Àjàrà ní ìmọ̀ṣálá ìdílé àwọn bàbá ẹ̀yìn gangan wọ́n pẹ́ Ìbàdàn nílé Olúyọlé níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọmọ àjẹgbí fi káàmù fọ́mì mu Ìbàdàn mọ́jà tí kógùn kára wájú ogun òjàjà kókó wọn nílé Olúyọlé rí olórí ogun ni bàbá tó bí yín lọ́mọ ń ṣe ẹ̀yin wá lọ́ máa gbọ́ sẹ́sẹ́ ogun mọ́mọ́ sá ọmọ àgbọ́ yàyà ogun mọ́mọ́ yà níbẹ̀ níṣẹ́ lè bá bẹ ẹ̀yin gangan òkè gúlútú ni bàbá yín tí ń borìṣà bàrí igbó sùúrù ni bàbá yín tí ń bológun balógun bá wá kórè báṣàbàrí òkòyà Bámidélé Owólabí Olúwarótìmí mọ́ wá gbọ́ bó bá dọjọ́ ìjà kájọ ránṣẹ́ pọ̀ sàbàrí bó bá wá dọjọ́ eré kájọ ránṣẹ́ pọ̀ ológun màrímà kogun nìyí Ìbàdàn ìlú òjò ìlú Àjàyí Ògìdìolú oníkànga jípọn òbomi òṣùwìwọ̀ ìdà ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò ògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ní ọwọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá tó rí yẹn ó tó kòkó sáré àgbàlá Ògúnmọ́lá tó jókòó bàbẹ̀ lómi lọ níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ èèyàn wá níwà nílé ayé
kó mọ̀mọ́ láhùn lára. Ìjà ìgboro ni ìjà Ìbàdàn nílò Olúyọlé. Ẹ̀yin lọ máa gbọ́ sẹ́sẹ̀ ogun mọ́sá. Ọmọ àgbọ̀ yàyà ogun mọ́mọ́ ìyá ni wọ́n kí oríkì bàbá tó bí yín lọ́mọ. Ìbàdàn ló mọ̀ ó mọ́ láìpò. Ìbàdàn tẹ́ẹ̀rí yẹn wọ́n kọ̀ wọ̀ sí. Wọ́n kọ̀ gbéraga. Wọ́n kọ̀ mẹ́lẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ. Ogun òjàjà kókó wọn nílò Olúyọlé rí. Olórí ogun ni bàbá tó bí yín lọ́mọ. Yẹkínní Ahmed tí ń ṣọjọ́ bí lónìí. Bámidélé Olúwarótìmí àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀. Àwọn ẹbí yín ló ní kíyìn. Wọ́n ní òní ní ṣọjọ́ bí ẹ̀yin. Táwọn bá fún yín lówó kò lè jọ yín lójú. Báwọn fún yín láṣọ aṣọ yóò padà dègbé ni. Wọ́n wá ní ìfẹ́ ìfọ̀kànbalẹ̀ ìdùnnú làwọn fẹ́ mọ̀ fún yín. Náà ṣe gbé ń wá gbàǹgẹ̀dẹ̀ kí n wá mọ̀ kí n lógúnlógún kí n mọ̀ kí n lọ́gbọ̀lọ́gbọ̀ ni. Àṣeyíṣà mọ́dún kórí jẹ́ ẹ̀pẹ́ láyé. Ní dààmú aya oníkúmọ̀ yín lórí bẹ́ẹ̀ ọmọ oníkúmọ̀ yín lọ́wọ́. Ẹbí ò wá ní fi ń ṣàwátì lọ́lọ́ lọ́wọ́n bá. Ní ròǹgbẹ́sọ̀nù bí ó ṣe bí ọmọ.